àbáwá Owólabí àbí bọ̀dá Owólabí àní àwọn ni mo ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ẹ tọ́mọ ọdún mélòó 28. 28. Mi ní láti dà yín láàmú No. bí kí wọ́n sọ fún yín lẹ́gbọ́. No. Tẹ̀rí kí ànábì tó dé rárá kí wọ́n tẹ̀ tó bí lára bó ti ń ṣe business pẹ̀lú Yorùbá. Ó ní ọjà kan tí wọ́n pè ní ọjà Ìjìnlẹ̀ Mẹ́kùn. bàbá ẹ̀ là ní o wọ́n wá kẹ́rù ni o kò ṣe business o. Wọ́n máa ẹ ṣe sùúrù business náà la máa pè ọya business náà la máa pè. ẹ tẹ̀síwájú bàbá. So wọ́n ti máa ń ṣe business pẹ̀lú wa ṣáájú kánábì tó dé rárá gbogbo Áfíríkà náà rẹ̀ fi máa ń ṣe business bẹ́ẹ̀ ni a ti máa torí àwọn kan wà tó jẹ́ pé even ẹnìkan wà sẹ́pẹ́ obìnrin ni ní dárúkọ ẹ̀ ń bí olólórí olówó ẹrú ń gbà yẹn àwọn tó bá mọ̀ nípa ẹ̀ á ti yé wọn torí tí bá dárúkọ ẹ̀ yóò tàbálẹ̀ yóò tàbùkù kó tó di pé wọ́n dé. Mr. Owólabí àbí bàbá Owólabí mo ní béèrè kejì ṣé ta ló gbé péyàn gbé Islam wọlé Yorùbá ṣé Usman Dan Fodio ló gbé Islam wọlé Yorùbá. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni. Mr. Owólabí ẹ lọ wá tàn tiwa dáadáa bẹ́ẹ̀ ti bí àwọn èèyàn ṣe fi ààyè lẹ̀ lọ́kọ̀tàn Lárúbáwá tí a sì kẹ́kọ̀ọ́ nípa wọn a sì kẹ́kọ̀ọ́ Al-Quran ẹ fi díẹ̀ kọ́ ìtàn Yorùbá so that kò ní jẹ́ pé gbogbo ohun tí wọ́n bá sọ fún wa nípa Yorùbá ni a sọ pé bẹ́ẹ̀ lórí wọ́n fi tàbùkù lẹ̀ Yorùbá ní sí Yorùbá lẹ́yìn. Náà Yorùbá ni mí. Ọmọlúwo ni. Ọmọlúbàdàn. Ìbàdàn tí Ìbàdàn bá sọ yí pé Ìbàdàn omi ti ọ̀gọ̀ kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó bí ọ̀rọ̀ yẹn Ìbàdàn mi sí ọ̀gọ̀. Nítan rẹ̀ àbí. Bá ní Ìbàdàn mi sí ọ̀gọ̀. Ìbàdàn mi sí ọ̀gọ̀. A máa ń kànú tán náà ni ní tó fi wáyé àti ìka. Tí wọ́n ní Ìbàdàn mi sí ọ̀gọ̀ tó ẹ̀ mọ̀tàn tó bí. Ara ẹ̀ ṣàlàyé fún bàbá mi. Ó ń padà bọ̀ ẹja gbé máìkì fẹ́ lómi. Ok. Á padà sórí ẹ wà lọ bèèrè ní pé ẹ gbọ́ tàn báyìí o bókè tí wọ́n bá ní Ìbàdàn ló mọ Láìpo kí ni Láìpo. Òkè nínà àmúdá yẹn máa ń lọ bẹ. Ẹ máa yẹn tó máa ń yí báyìí. Náà. Ok kò sí wàhálà mo gbé máìkì fún yín bó ti mọ̀ pé máa dá yẹn mọ̀ náà ṣùgbọ́n èyí tí mo sọ yẹn kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bàbá Owólabí tó máa ń sọ pé ibi ò lè gbé ń jàre olóhùn kí ló bí ọ̀rọ̀ yẹn. Mr. Adéwálé ọba wa Adéwálé gbogbo máìkì fún yín ẹgbẹ́nu sí máìkì bàbá wa Adéwálé ẹ tún rọrùn àjọ yín ṣe. Ẹ bàbá ẹ kálẹ́ ẹ kú gbìyànjú. Ẹ kú ojú wọn sà. Ẹ kú àná ẹ kú èní ẹ kú ojoojúmọ́. Ẹ o Ọlọ́run kò dó sí wa sà. Inú ọ̀rọ̀ tẹ́ sọ ń sìn náà ni mo bá pé sáwọn kan gbà pé Yorùbá ti exist before this time and all that. Ṣé rí nǹkan tẹ́mi kan máa sọ ń bẹ̀ ni pé tẹ̀wá arákùnrin tó sọ̀rọ̀ tọ́ yìí tó lóhun 28 ọmọ mi gangan tó jẹ́ àkọ́bí mi tó jẹ́ 32 years mo ti béèrè àwọn nǹkan nípa ilẹ̀ Yorùbá tí ò mọ̀ rárá tí ò dẹ̀ ń ṣe pé ó ń support Yorùbá tí wọ́n ṣe rí number one náà
tá a bá ń sọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àti àwọn oníjàgídíjàgan àbí nǹkan kan àti ìsọkúsọ tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aṣíwájú wọn ìmáàmù wọn àbí nǹkan kan màlímù wọn wọn wà educated débi pé wọ́n á lè máa kọ́ wọn ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn fúnra wọn fẹ́lẹ̀ Yorùbá wọ́n ń bálẹ̀ Yorùbá ṣọ̀tá already so wọn ò ní sòótọ́ ọ̀rọ̀ fún wọn ọ̀tọ̀ ní nǹkan tó wọn máa sọ fún wọn wọn ò sọ story ilẹ̀ Yorùbá fún ọmọ kankan school mọ́ for very long time wọn ò kọ́ wọn gbogbo ìgbọ́ mọ́ so wọn ò lè mọ̀ nǹkan ẹyọ kan tó ń mọ̀ ní ẹ̀sìn tó ń sìn yẹn they let them go deep into it òun nìkan náà ń kọ́ wọn so wọ́n wá rí Yorùbá bí ẹni ẹ̀yìn bí ọ̀tá torí gbogbo nǹkan Yorùbá ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ lójú ó dìgbà tí Yorùbá bá dúró tó bá rí install gbogbo àwọn ìṣe àti ṣe wa gbogbo everything mi wàá lè sọ generation ìyàwó ọmọ yìí ò bóyá àwọn generation tó ṣẹ̀ ń bí tó ń bọ̀ nǹkan yẹn lágbára Elédùmarè a máa lójútùú so tèmi ni kí n fi kún ọ̀rọ̀ yẹn rí náà wá àdúrà wa gbà wọn. ẹ ṣé mo dúpẹ́ bàbá wa Adéwálé Ọlọ́run kí ó bá mi dúró tì yín àní mọ̀ níra o ọba ìka gbogbo àwọn ènìyàn Ọlọ́run inú mi dùn fún contribution yín yẹn tẹ́rí ó bá gbogbo wa wí mo sì bá ọmọ tó sọ̀rọ̀ yìí wí ó bèmí náà wí and àìkí wọn torí pé àwọn ìyàwó àwọn obìnrin wa ní máa wà pẹ̀lú ọmọ àwọn ọkùnrin ò kí n fi bẹ́ẹ̀ sí pẹ̀lú ọmọ àṣà wa jíjẹ jí ní mu lọ wọn ní àjà àjò tí ń jẹ kọkùnrin ó lọ́mú so ó di dandan àwọn bàbá wọ̀dẹ̀ fi kọ́ wa kéèyàn jókòó ká máa kó wa fún wa lé ìlànà fi kọ́ wa ní pé ká ṣe kíni ká wá sí ká lọ ṣiṣẹ́ àwọn bàbá tiwa náà bí wọn gbàgbára yẹn ti pọ̀ tó wọ́n ọ̀tún nínú ọ̀sùn wọn náà fi bọ́ àwa wọn ní àìmọye oko tó bá dé láti school lọ bá wọn lóko ni wọ́n bó kún fún gbogbo wa yẹn ó ti bọ́ nínú ìgbésí ayé wa so omi ò jẹ́ kí àwọn ọmọ wa mọ ìtàn lẹ́yìn wọn à mọ̀ tàn wọn sì léèyàn pa fún wọn skul tá ń sọ òyìnbó ni wọ́n sọ sí wọn bẹ̀ wọ́n sọ Yorùbá sí wọn bí wọ́n fẹ́ mọ ìjìnlẹ̀ Yorùbá àwọn kankan ò yé wọn ẹ pẹ̀lú wọn náà mo béèrè lọ́wọ́ pé tí wọ́n mọ tó bí ìtàn yìí wọ́n láwọn ò mọ̀ tí wọ́n mọ tó bí ìtàn yìí wọ́n láwọn ò mọ̀ ìṣòkòlò kò dúró tì wá contribution yìí yẹn ó ṣe wá láǹfààní gan bóyá tí ló gbadá dúró. tó fi àfikún ilé ẹ̀bẹ̀ àfikún ọ̀rọ̀ yẹn má bínú dá yín lọ. mo lọ sí Ìbàdàn ní bíi 7 years ago mo ike mi mo síbà ó kàn pé kí n ṣàdúrà nígbà yẹn wọ́n wá ń pe abúlé kan ní Òkè Akínkẹ́mi ní Ìbàdàn wọ́n níbẹ̀ wọ́n ń gbàdúrà ń bẹ̀ èmi náà bá ṣáàdì lọ pé kí n lọ gbàdúrà èmi dẹ̀kẹ̀rẹ́ mo máa ń láìka àwọn ọmọ kéékèèké kí n máa jókòó tí wọn kí n máa bá wọn sọ̀rọ̀ ní gbogbo àwọn àgbàlagbà yẹn wọ́n yà fún àwọn ọmọ yẹn èmi wá jókòó sáàrin gbogbo wọn wá jókòó tí máa ń bá wọn sọ̀rọ̀ mo á ń béèrè mo wá léwo ló lè ká bídí inú yín fún mi rẹ ká bídí ká bẹ̀rẹ̀ láti bẹ̀ bàbá kò sí kan nínú àwọn ọmọ inú abúlé ló ń gbé àwọn ọmọ tó ń gbé inú abúlé tó ń sọ Yorùbá ògidì Yorùbá lẹ́nu kò sí ọmọ kan tó lè ká bídí mo wá ní kí ló dé tẹ́ lè ká bídí ní dáàdì wọn kì í kọ́ wa ABC nìkan náà ń kọ́ wa ní school wọ́n lè kọ́ mo wá wò ó pé ilẹ̀ Yorùbá ti fẹ́ dàrú Yorùbá ti fẹ́ lọ ó ti fẹ́ dìtọ̀ bàbá Ọlọ́run á gbà fún wa bá a ṣe bí tí mo darí ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ nígbà tí Yorùbá bá dá dúró kí gbogbo ètò ní kó tó létò Ọlọ́run kó gbà fún wa ẹ ṣe lọ́dún. àwọn gómìnà wa náà lè bá wa ṣe oríṣiríṣi lórí ẹ̀ tí gómìnà. bàbá yẹn ò lè ṣe wọn ò lè ṣe torí wọ́n ń tẹ̀lé ẹsẹ̀ àwọn Nàìjíríà ni mo ti fa ọ̀rọ̀ rí tí mo ti sọ pẹ̀lú àwọn èèyàn rí. ẹ rí pé lẹ́kọ̀ọ́ ń sìn wọ́n ti introduce àwọn nǹkan kan lẹ́kọ̀ọ́ ní Lagos State. bẹ́ẹ̀ni. ẹ ti understand pé a máa ní ọjọ́ kan tẹ̀ ní máa sọ òyìnbó rárá nínú ọ́fíìsì nínú gbá so tó bá wọ́n lè introduce ẹ̀ àwọn gómìnà lè ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá sẹ́pọ̀ ọjọ́ báyìí. kí lè rò pé mú yẹn wá wàhálà tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ni. àwọn náà ní ìtọ́lá pé wọ́n ti rí i pé wọ́n ti tójú bọ̀ àwọn ní wọ́n ti kabọ̀ wá lójú yíbo láwọn làwọn ní Yorùbá so wọ́n lè fi ní pé
tó o bá tètè yí kiri ìpadà kíákíá bàjẹ́ tán kò tí ì yé Àbá wọn ó tó máa gbogbo bàjẹ́ ilẹ̀ tán. Yorùbá ló gbọ́dọ̀ ṣe nǹkan yẹn. Nígbà tó ń sọ fún wa ká má sọ vernacular tó ti ń sọ fún wa past many years àìmọye gbà táwa ń school number 30 years plus wọ́n sọ novel Yorùbá is a vernacular tí ó ṣe é gbọ́ǹtà nílùú yín torí pé ẹ ti da ẹran pọ̀ mérò ẹ wá ní ká má sọ Yorùbá nílé ìwé ṣé nation anyway bàbá ẹ jẹ́ n fẹ́ lómi láàyè kan ráyè sọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́ o. ẹ ṣe mo dúpẹ́ bàbá wa Sam ṣé Sam Larry ni àbí Sam kíni tí. Sàmúyíwá. Sam Múyìwá Bẹ́ẹ̀ sà. ẹ kojú wọn o. Ẹ sà. Ẹ ẹ ṣeun. fún àwa náà sí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo máa ń wá sórí program yìí. Mo dẹ̀ máa ń learn gan. So mo appreciate pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ ń kọ́ wa àti bẹ́ẹ̀ ṣe ń la ojú wa sí àwọn kankan. Ṣé mo orí platform yìí ni mo ti gbọ́. Wọ́n bèrè lọ́wọ́ ọmọ Yorùbá kan Muslim ni. Wọ́n ní tí wàhálà bá tẹ̀ ṣẹlẹ̀ láàrin Fúlàní àti Yorùbá pé ta ló máa support ẹ lè bí ìpè ọmọ Yorùbá yẹn ṣe pé ó máa support Muslim brother wọn. Can you imagine. Ó dùn mí ọjọ́ yẹn. Ìjọba Hausa bá jẹ́ Muslim brother ẹ Hausa ló sọ̀pọ̀tì ó wà pa Yorùbá ó pa máa ń gbé dání. Ó wọ̀ mí lára gan ó dùn mí gidi. Báwo ni wọ́n ṣe wá fi ẹ̀sìn bí wọ́n ṣàwọn èèyàn tó yẹ pé wọ́n wá gbàgbé wọn kí ló ṣẹlẹ̀ kí ló dé. wọ́n ti fọ́ tẹ́rí àwọn tó brainwash wọn yẹn àkọ́kọ́ ẹni tó ń sọ̀rọ̀ yẹn ó lè má jẹ́ pure ọmọ Yorùbá ó jẹ́ pé àdàlù mixture tẹ́rí mi àti ìyá àti bàbá Yorùbá ni tẹ́rí tí wọ́n bá ní DNA Yorùbá lára wàhálà yóò mọ̀ hàn lára yín gbogbo tẹ́ bá wà tí DNA Yorùbá bá ń bẹ lára ọmọ Haúsá àwọn ọmọ Fúlàní tó jẹ́ wípé bàbá tó bí Yorùbá ni ṣé ìkan tí wọ́n sọ tí yìí tó yá ẹ̀ ló wá láti ilẹ̀ Fúlàní kò ní gbẹ́ bá gbé sílẹ̀ Fúlàní ìwà Yorùbá ni ó fún bẹ̀ kẹ́tì ọdún sàkà tí mo sọ so àwọn Fúlàní ní agenda but notwithstanding àwọn tí àwa ń sọ̀rọ̀ wọn yìí a lè fi gbẹnu sọ pé Yorùbá ni wọ́n. Very very unfortunate. pé yóò ìjábá da ẹ̀ tí ìjábá ṣẹlẹ̀ ìwọ sọ̀pọ̀tì ẹ̀ńtẹ́jọ́ sí ẹ̀sìn kan náà tí Haúsá ò ní sọ̀pọ̀tì Yorùbá tí ìjábá dé tí Fúlàní ò ní sọ̀pọ̀tì Yorùbá níwọ̀n tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ nílẹ̀ Àràbù tó bá jẹ́ Mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó bá gbẹ wọ́n bẹ́ẹ̀ lónìí ni láti ẹ̀dá ẹ̀mọ́ ni ìtàn wà áfítà lówó ẹ̀ tó kó wá sí mẹ́rin Saudi lọ́dọọdún ìgbésí ayé ẹ̀ ò kàn wọ́n àti ẹ̀dá ẹ̀mọ́ pé wọ́n exist ẹgbọ́n máa ń tùtù wá bí ẹrú ni bàbá wa Adéwálé mo dúpẹ́ lọ́wọ́ yín thank you so much a máa ń tùtù wá bí ẹrú náà. Ó lágbára ó dùn ọ̀rọ̀ yẹn dùn mí gan ọ̀rọ̀ yẹn dùn mí gan ó dùn mí. ẹni wájú ọmọ Yorùbá yóò dùn náà pẹ̀lú ọ̀rọ̀ wo nìyẹn ẹ bá dẹ̀ lára àmúṣe wá sọ wọn lè ní kèfèrí ni alórí kèfèrí tó dáa lórí ilẹ̀ mi ni mo jẹ́ kò ṣeé ṣe kémi wá sọ́pọ́ọ̀tì wọ kí n fọmọ ìyá tèmi lẹ̀ wàhálà tí ìjà bá dé kí oníṣẹ̀ṣe kó jẹ́ Yorùbá bẹ́ẹ̀ ṣe pé lẹ́yìn ní pé lọ pé bá pé wá nǹkan tí mo sọ ọtí yé yín wàhálà àwọn ní pé lọ wọn á jẹ́ kó mọ̀ yí pé ilé ni màá sí kí n tó ṣètà kí n tó dá ẹ̀sìn mọ̀ àwọn kan ni wọ́n bí mi táwọn bá bí n sáyé mi ní dẹ́sìn mọ̀ táwọn bá bí n sórí ilẹ̀ mi ò ní dẹ́sìn mọ̀ tó bá ní Ọlọ́run ló nílẹ̀ àtẹ̀kùn àbí lọ fọwọ́ kan lẹ́mí kan táwọn tó nílẹ̀ Yorùbá ní jáde sí ọ. Thank you Afọlábí ẹsẹ̀ mo dúpẹ́ lọ fọwọ́ kan lẹ́mí kan táwọn tó nílẹ̀ Yorùbá ní jáde sí ọ. Ọlọ́run ló nílẹ̀ Ọlọ́run tó nílẹ̀ káwọn èèyàn àwọn kan náà tẹ bẹ̀dù àṣẹ kan náà fi tẹ ilẹ̀ yẹn dó wàláhì òní kò sí nǹkan tó lè ṣe sí nígbà tí wọ́n bí mi sáyé ni mo dẹ́sìn mọ̀ tó ń gbọ́dọ̀ ṣàpọ́nlé àwọn tó ní mí gbogbo àwọn fúnfadà ni mo ṣàpọ́nlé wọn àwọn ancestors ni mo ṣàpọ́nlé wọn torí mi ò mọ ibi tán ṣe research dé tán kó tán tó gbóúnjẹ jáde pé àmọ́ jàmọ̀là àmọ́ jẹ̀bà ẹni kó òyìnbó wá jẹ fùfú àbí kó wá jẹ yán káwọn bàbá yẹn tó ronú títí ẹ̀wọ̀n sẹ́rí aláburú ni wá o
ẹgbẹ́ kí ni mo ti pè wá lálábúrú a dẹ̀ ní short memory a kì í ronú fast because kí àwọn bàbá yìí tó ronú débi pé ó yẹ káwọn ṣe sùn ni definitely wọ́n ti wọ́ jẹ́ tútù rí. Samuel wa kí àwọn bàbá yìí tó ronú pọ̀ yẹ káwọn jẹ àwọn ṣe iṣu káwọn jẹ definitely wọ́n ti jẹ́ tútù rí. bẹ́ẹ̀ni. ká tó ronú pé ẹ̀fọ́ yìí o àwọn máa fata sí a máa fi po sí wọ́n ti máa rò ní wọ́n ti jẹ́ nírọ̀rì. bẹ́ẹ̀ni. ẹ wá wo làákàyè bó ṣe ń bọ̀ sọ pé ẹ̀fọ́ eléyìí gúre leléyìí eléyìí yanrin leléyìí eléyìí ẹ̀fọ́ ọ̀sùn leléyìí gbàgbá àbíkẹ́ ìpínlẹ̀ ẹ̀fọ́ kẹ́hìn ọ̀sùn náà ni eléyìí amúnútutù eléyìí àpèlè ní ebolo eléyìí àpè ní gbọlọgí kápè ní wọ̀rọ̀wọ̀ eléyìí àpè ní sọkọ sọkọ wa tó pólísì méjì pupa wà funfun wà eléyìí tẹ̀tẹ̀ leléyìí ẹ wá wo ìran ẹ̀fọ́ yẹn bó ṣe ń bọ̀ tóbi tó lè tán fi títa pè ní sapa yíò wọn máa ń lo ọ̀mùnú ẹ̀gẹ́ fi ṣe ọ̀mùnú ẹ̀gẹ́ tó wáyé jáde nínú ẹ̀gẹ́ wọn fi ń ṣe ẹ̀gúsí tó sì ríjì ọ̀mùnú kókò tó wá jáde ní àárín kókò yẹn a máa ń ṣe lọ́bẹ̀ táàtún nífẹ̀ẹ́ ẹ̀gúsí sí táàtún jẹ́ so ká tó wá ronú kan gbogbo àwọn nǹkan yẹn ká tó wá gbé kalẹ̀ káwa tó dé ká tó wá bá bẹ́ẹ̀ àwọn bàbá wa bá bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn bàbá wa bá bẹ́ẹ̀ wọ́n jẹ́ tó wá dórí àwa ó wá ń bọ̀ bẹ́ẹ̀ àwa arákùnrin ṣe fáwọn tó pilẹ̀ oúnjẹ tá a fẹ́ tá à ń jẹ lẹ́nìí àbí ká ṣépè fún wọn ẹ rí pé lè wá ti burú. It's very unfortunate, honestly. Very unfortunate. Ewé tá a wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ̀fọ́ tá a wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn kan náà bá wa fún lórúkọ wọ́n pe ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lẹ́fọ́ tẹ̀tẹ̀ wọ́n pe sọkọ ní sọkọ wọ́n pe wúro lé wúro ẹ wo bá ṣe fún gbogbo ẹ̀ lórúkọ orúkọ yìí náà la sì ń pè dé ní àríyàtọ̀ fún a sì ṣàpọ́nlé wọn aláburú ni wa o àwa ṣàpọ́nlé gbogbo tí wọ́n ṣe tó dáa gbogbo ẹranko tẹ̀ ń pe orúkọ ẹ̀ lẹ́yìn ọkọ̀ọ̀kan lẹ́ni òkété lẹ́ni ọ̀yà lẹ́ni kíní lẹ́ni ikún lẹ́ni àwọn ni wọ́n bá a fún lórúkọ o àwọn tó wá fún ẹranko yìí lórúkọ àwa ṣàpọ́nlé wọn aburú ṣe wá o ṣàpọ́nlé wọn ju pé ká máa làánà wọn lọ Musa Fọlábí ẹsẹ̀ mo dúpẹ́ àwa máa làánà wọn máa wá ṣépè fún wọn tẹ́tí máa ronú kọ̀ọ̀rọ̀ yẹn máa pa mí lẹ́wọ̀n máa gbòmíjẹ́ lójú mi pé kéèyàn ṣe wàhálà kalẹ̀ tó bẹ́ẹ̀ yẹn àwọn tí ò wá ṣe wàhálà tó bẹ́ẹ̀ yẹn àwọn làwa ń fún ní là ń pè méjì sí àwọn tó ṣe wàhálà tó pilẹ̀ ń tẹ̀ ń jẹ ìtọ́ ẹsẹ̀ ń pè lórúkọ yẹn orúkọ tẹ̀ ń pè tẹ̀ sì yí padà títí dèní mo rí àfáà kan tó sọ yí pé tẹ́nìkan bá bí ọmọ bí ó mú ẹ̀ máa jà o ta ló sọ lájà o àwọn tó sọ lájà o ọ̀tá ẹ̀ ni wọ́n ìwọ́n sì fẹ́ mú ẹ̀ máa jà o ẹ̀mọ́ yẹn ta ló fún ta ló sọ lórúkọ yẹn wọ́n wá fẹ́ mọ fẹ́ fi ṣe oògùn tí ó jẹ́ kan rọmọ bí sànàbí ló kọ ẹ lóògùn yẹn. a ṣàbòsí débi pé a sì fi bàrán wa jẹ́ sànàbí ló kọ ẹ lóògùn yẹn ẹ̀wọ̀n tó ṣe làákàyè tán gbé sáyẹ̀nsì wọn kalẹ̀ tó ṣe wàhálà gan lórí sáyẹ̀nsì táwọn wá gbé kalẹ̀ pé eléyìí tó bá ṣe báyìí yóò fún ẹ nìkan báyìí tán wá gbé kalẹ̀ wọn sì jẹ́ nǹkan kan lójú ẹ̀ ó mà ṣe o ọmọ àti ẹni tó ọmọdé ẹni bá jalè ó ṣe láwí ṣùgbọ́n a lè pè ó méjì fún àwọn tá a gbá kọ́ọ̀lẹ̀ wọn tí wọ́n pé àkọọ́lẹ̀ lásán la bá àrí contribution àfi contribution wọn nínú ayé wa contribution wọn àfilẹ̀ nínú ayé wa àkọọ́lẹ̀ yẹn la bá pé ẹ gbọ́dọ̀ gbàgbọ́ a sì gbà ẹjọ́ àwọn táwa fi contribution wọn nínú ayé wa àwa ṣépè fún wọn
nígbà kan délẹ̀ Yorùbá òyìnbó kọ́ ṣé àràbù ló kọ́ wa bọ́n ṣe ṣe àdá ni kò yé mi o. àbáwọn náà kọ́ wa bọ́n ṣe sọkọ́ wọ́n rọkọ́ wọ́n ro àdá àwọn kan ni wọ́n bá náà kó wa náà fi mọ̀ yẹn kalẹ̀ àwọn tó fi mọ̀ yẹn kalẹ̀ yẹn tá a fi rọkọ́ tá a fi ro àdá wọn wúlò lénìí ẹ wá lẹ fẹ́ tẹ̀síwájú ẹ wà lẹ́yìn ìtọ́jọ́ kù ni mi ṣépè wàláhì mi ò ṣépè bọ̀ níwọ̀n bá àgbà tá a ti recognize àwọn tí wọ́n pilẹ̀ wa wàláhì onítọ̀ wà lẹ́yìn ìtọ́jọ́ kù ni Ọlọ́run kó ṣàánú wa ẹ jẹ́ ká fún ẹlòmíì náà ní máìkì Táyọ̀ọ́lá ni àbí Ayọ̀délé àbáyọ̀ fún mi lómi. Ayọ̀ọ́lá ni sà. Ẹ káàbọ̀ sà. Yes sà. Ẹ kú àtàrọ̀ sà. Yes sà. Ẹ kúṣẹ́. Yes sà. Náà mo ń gbọ́ yín sà. Nǹkan kékeré náà ni màá fi kí nǹkan tẹ́ sọ lẹ́yìn. Ẹ ti sọ̀rọ̀ ṣẹ́kù. Ẹ ní sọ̀rọ̀ tán lágbára Ọlọ́run. Lórí ọ̀rọ̀ ọmọ tó wá síbẹ̀ lẹ́ẹ̀kan tó ń sọ pé ìran ànábì ti wà kí Yorùbá tó dé. Ọmọ kékeré nìyí. Ọmọ kékeré ló ń ṣe gẹ́gẹ́ bí ìwòye tèmi. Nǹkan tí ò yé ó pọ̀ ju nǹkan tó yé lọ. Ó tẹ̀ kéré. Because báwo ni ẹni tó bá wà ní ipò làákàyè dáadáa tó ṣe máa sọ orú ọ̀rọ̀ yẹn kò dẹ̀ mọ̀ kì í ṣe pé ó mọ̀ ó kàn sọ ń tiẹ̀ out of ignorance. ẹ jẹ́ kí ìjọba máa mọ̀ pé kò yé wọn kò mọ tán sọ ànábì wáyé àti lílọ pé 3,000 years. Yes. Láàárín 3,000 years ni Yorùbá ti máa spread from Nigeria to Togo to Benin, from Benin to Togo, from Togo to Ghana, Brazil. From Ghana to Abidjan, from Abidjan to Sudan, from Sudan to Egypt, to Brazil, to Bahia, Cuba, Addis Ababa. So mi mọ kò náà ṣe kò ń ṣe fọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti bastardize lineage wa. People with a lost traces will never find their paths in life. Problem ta ní gangan nìyẹn. No, ẹ mọ̀ pé wọ́n ti enforce system yẹn lé wa lórí ni. Nǹkan tá a dá ìgbà tá à ń lọ school ìgbà kékeré wọ́n ń pe èdè wa ní vernacular fún wa. Wọ́n don't speak vernacular again. Yeah, don't speak tá a bá tún sọ wọ́n tún máa lù wá. Bẹ́ẹ̀ni. So gbogbo nǹkan yìí ló ni mo rí pé ó ti wọ́ ní amúkùn ẹ̀rọ ẹ̀wọ́ tó ṣe bí òwe sà òkèlẹ́wò ẹ̀wòsàlẹ̀. So àwọn nǹkan tí àti ìpìlẹ̀ gangan ìṣòro ìpìlẹ̀ ní nǹkan tí a ní gangan báyìí. So ó dẹ̀ ti manifest díẹ̀díẹ̀ nìyẹn nígbà tó bá yá tán bá dárúkọ ẹlòmíì kò ṣe yóò fẹ́ lè sọ pé Saudi náà ti bí òun pé òkì sọmọ Yorùbá. Ẹnìkan mú credit wọn wá ní Saudi ìlú tó ń sọ tó ń wá gbádá ní Saudi ìlú tó ti ń gbàmọ̀ làbẹ́bà ní Saudi ìlú tó ti ń wọ tí wọ́n ti ń sọ èdè Yorùbá ní Saudi. Àwọn Saudi tẹ fẹ́ máa associate ara yín mọ́ tán fẹ́ rí aláwọ̀ dúdú wọ́n fẹ́ rí aláwọ̀ dúdú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan ṣe máa dúró ẹrú táwọn Saudi kókó láfíríkà ni àwárí black Arab kankan. ẹ mú black Arabian wá. Algeria, Morocco and some countries tó jẹ́ African countries even Egypt bọ́n ṣe fi ẹ̀sìn manipulate wọn tán fi pa gbogbo àwọn blacks tó wà ń bẹ nìyẹn táàfin lè dédé rí black ń bẹ mọ́ lónìí tó jẹ́ pé àwọn aláwọ̀ funfun ni nílẹ̀ aláwọ̀ dúdú ni o bẹ́ẹ̀ jẹ́ pé àwọn aláwọ̀ bọ́n ṣe fi ẹ̀sìn ìdọ́gbọ́n wọlé. ìjẹ́ ọ̀rọ̀ Egypt torí Egypt àwọn story Egypt Kemite àwọn black tó wà ń bẹ ní Kemite and they are from West Africa. Àwọn Kemite Morocco Algeria tẹ bá dá àwọn ìlú yẹn lónìí ó ti di even Libya ó ti di ìlú bí ìlú òyìnbó so bọ́n ṣe fi ọgbọgbọ́n wọlé tán fi pa nǹkan tó dẹ̀ ń ṣe ni pé kì í ṣe àtàwọn èèyàn bá understand kìíní wọ́n á mọ̀ pé kì í ṣe nítorí ẹ̀sìn yẹn ajàgbalẹ̀ ni wọ́n expansionist ni wọ́n fẹ́ máa expand káàkiri ni so kì í ṣe nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn gan ọ̀rọ̀ ẹ̀sìn yẹn kọ́ ni nǹkan tó múmú láyà wọn
bí ó ṣe pé purpose ìtàn ṣe ń ṣe kinní yẹn because wọ́n ti study worldwide geopolitical zones the more èèyàn tó bá ní the more ibi support tó máa ní níbi àpapọ̀ àgbáyé bó ṣe máa lówó tó. So bẹ́ẹ̀ ni wàá ṣe dominate world tó. bẹ́ẹ̀ ni ti máa dominate tó. So nǹkan yẹn làwọn ti study tipẹ́tipẹ́ tiwọn tán fi ń kó sí wa nínú so fún díẹ̀ yìí àwọn èèyàn wa ó yẹ káwọn èèyàn wa ṣe làákàyè kí àwọn ìjọba ilẹ̀ Yorùbá wa ń bíbà yìí káwọn náà ṣe làákàyè pẹ̀lú ẹ̀ kán ṣe oríṣiríṣi ètò láti fi regulate àwọn nǹkan tó pọ̀ kò yẹ kí wọ́n ti fẹ́ bí wọ́n fẹ́ pààyàn run ní gbogbo nǹkan tó ń ṣe yìí ṣùgbọ́n tí bá ṣe pé àwa gangan l'original àwa la léwé àwa la légbò tó mú tó dẹ̀ sọ pé nǹkan tí ó ṣe rèé tí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn kan mú gbàgbọ́ wá pé kákan gbà nǹkan gbọ́ bóyá ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ṣáà gbọ́dọ̀ gbàgbọ́ so gbogbo orú nǹkan yìí àwọn tó wá ń gba ẹ̀sìn ìbílẹ̀ láàrin àwọn èyìnbó nǹkan wọ́n rí proven evidences ló jẹ́ kán gbà kí ṣe nítorí pé ẹnìkan lọ wàásù fún wọn wọ́n rí pé ó wà proven kì í ṣe nítorí pé ó kàn lákọọ́lẹ̀ pé o gbọ́dọ̀ gbà kínní gbọ́ bóyá ó ṣẹlẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ o ṣáà gbọ́dọ̀ gbàgbọ́ dandan so evidence yẹn náà rí tán fi ń wá síbí báyìí àwọn òde lákọọ́lẹ̀ ẹ̀sìn àṣà la ní àṣà ìṣe ìwà ọmọlúàbí so gbogbo orú nǹkan yìí ó yẹ káwọn èèyàn ìjọba wa ṣiṣẹ́ lórí ẹ̀ kán bá wa regulate gbogbo oríṣiríṣi nǹkan ló yẹ kán regulate a sọ pé kẹ́ni tó bá fẹ́ ṣẹ̀sìn kó mọ́ ṣẹ̀sìn tiẹ̀ bọ̀ pé kó wa mọ̀ sọ pé ìran tó bí ìran tó tara wọn jáde ó dẹ nítorí ẹ̀sìn tí ó jẹ́ pé ó dáyé bá ní ìran it is God ordained role láti wáyé látara àràn kan. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́dàá ló fìyàn sí àyè yẹn pé ibi tí wò ó gbà wá lélẹ̀ tí ó bá jẹ́ pé ọ̀tọ̀ nìran mi téèyàn ọmọ tán bá bí sínú ilé eléégún náà ni ó mọ̀ ṣe tán bá bí sínú ilé Ṣàngó náà ni ó mọ̀ ṣe Yorùbá ó ti jẹ́ Yorùbá wá sọ pé kí Yorùbá ẹ̀ ṣe ìran ẹ mọ́ pé o kàn gbàbẹ̀ wá ni pé tíjà bá da àwọn Yorùbá àti àwọn ìran kan pọ̀ nítorí ẹ̀sìn ó kọ́kọ́ pa Yorùbá náà. Can you imagine? Ẹgbòrú àwọn silly mentalities yìí ẹgbò alpha àti kìíní tó ti fọ́ pẹ̀lú tó ti mess pẹ̀lú ọpọlọ wa àwọn èèyàn wa. Ó kọ́kọ́ pa Yorùbá náà. Ó kọ́kọ́ pa Yorùbá náà fún àwọn ìran kan. Fún àwọn ìran. tó àìpọ́n ṣe bẹ́ẹ̀ nígbà yẹn wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá Fúlàní ò mọ̀ tó lórí wa nínú. Bẹ́ẹ̀ ni àwọn Haúsá ń kábàámọ̀ nǹkan tẹ̀ ń sọ yẹn lónìí báyìí wọ́n ń kábàámọ̀ torí báwọn Fúlàní ṣe dọ́gbọ́n wá wọlé sí wọn lára ni. wọ́n kábàámọ̀ ẹ̀ lè dé ní. Torí wọ́n ń lò wọ́n lé nìyí. Àwọn gan ò fẹ́ rí Fúlàní ò táyé téèyàn bá pa Haúsá Fúlàní nísìnyí yóò bá yẹn jà. Wọ́n láwọn ṣe Fúlàní. wọ́n máa jíjà gidigidi. bí wọ́n ṣe Fúlàní. So èèyàn sọ pé kéèyàn má ṣẹ̀sìn bọ̀ pé kẹ́ wá máa fi módì ẹ worú àwé tó wà ń wo yìí tí oníbẹ̀lẹ́nu yìí tí ó sọ pé kò sí nǹkan kan gidi látara Yorùbá tí màá yẹn bá sọ̀rọ̀ báyìí ó máa irritate me to the maximum level pé ṣé ní ọjọ́ ọ̀nà onílárí tó nílárí ni. pé ṣé Yorùbá náà dẹ̀ ní máa yí àbí. láwọn èèyàn kan wà tí pé mi ò kí ń kọ̀rọ̀ wọn kún bẹ́ẹ̀ náà nìyí tó máa wọ́ mi sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀mí ò kọ̀rọ̀ ẹ̀ kún. wàláhì kò yẹ kéèyàn dọ̀bálẹ̀. ajẹ́pẹ́ tó ti sọ̀rọ̀ lọ́pọ̀lọ́ tẹ́ bá sọ̀rọ̀ lọ́pọ̀lọ́ rí bàbá wa yọlá mo ń gbọ́ yín sàn. àkọlé ìsirẹ́ rè ṣé tí wọ́n pẹ́ nínú ọ̀rọ̀ yín tí mo ti gbọ́ rí ẹ ti sọ̀rọ̀ onílàákàyè láìmọye ìgbà Ọlọ́run tẹ́ bá sọ̀rọ̀ má kàkún ṣùgbọ́n nígbà tí mo rí pé kò fìgbà kọ̀ọ̀kan sọ̀rọ̀ onílàákàyè ẹjọ́ kí nígbà ẹ imagine nínú àwọn àgbà wa àfáà wa kan ló sọ yí pé Yorùbá máa ń sọ yí pé tá a bá ń jà bíi ti ká kú kọ́ pé nílùú ọlọ́dọ̀ tàwọn táwọn bá ń jà bíi káwọn kú ni o. pípa ni o pípa ni o. ẹjọ làákàyè wo ẹgbọ́n wo nìyẹn kọ́ mi ẹjọ tí wọ́n á sọ̀rọ̀ míì lọ́la tí mo lè gbìn tí mo lè take it serious ni máa láwọn àgbà tí ọpọlọ wọn ti wà lẹ́yìn tó ó ti yé yín. nígbà míì wọ̀ èyí ó máa rìn ọpọlọ ó máa tẹ̀lé lẹ́yìn kò ní sí. bẹ́ẹ̀ ni à ń pààyàn lé Haúsá àwé ìwó yẹn ò rí protest ó lọ ń protest nítorí ọ̀rọ̀ Palestine ó gbé tó dé I stand with Palestine. I stand with Palestine.
ok sọ̀rọ̀ tí mo sọ yẹn tó ó jọra wà bí ó jọra wọn. ó jọra pọ̀ ní tó bá a ní jọra ọpọlọ wọn wà lẹ́yìn ó ń tẹ̀lé wọn kò sí ní orí yẹn wọn lè ríro. I stand with Palestinians mo ní ní ìwò bí ló ti ń stand pẹ̀lú Palestine yóò mọ̀nà lú wọn ní. kò yé mi. kó lọ bá wọn gbé bọ́lá tó rẹ̀ pé I stand with Palestine ẹ wọ plane ó kàwé ẹ wọ flight ẹ dùn pọ̀ lọ́bẹ̀ ẹ lọ face àwọn Israeli. àwọn Israel. I stand with Palestine I'm a black man. àbí. ẹ tó bá lajú ẹ Ọlọ́run ti ẹ̀ dá tọ́kẹ̀ máa lajú ẹ yóò kàn lajú sá àlìkámọ̀ straight. ìgangan ló tún máa ń fọ́ ní ìsinmi mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé sọ máa ń béèrè ẹ̀sìn security man sọ máa ń béèrè ẹ̀sìn lọ́wọ́ security man ẹ̀sìn wo ni security man ṣe. bóyá gasola jẹgbẹ́ wọlé gbà yẹn. sọ máa ń béèrè ẹ̀sìn lọ́wọ́ security man nísìnyí báyìí tí ọdẹ àdúgbò wa tó bá kó ìfúnpá sára ó kó ìfúnpá sí ẹsẹ̀ ó lè sọ pé nítorí pé ó jẹ́ mùsùlùmí ó mọ̀ sọ ó lè sọ pé nítorí pé ó jẹ́ christian even ọkàn tiẹ̀ kó balẹ̀ díẹ̀ ó lè rí muslim ẹgbẹ́ àbí christian ẹgbẹ́ kó wá gbé kùránì àbí bíbélì dání ó ní ló fẹ́ fi mọ́ sọ́de kọ́kàn ẹ̀ balẹ̀. kò sí wàhálà kó gbé sáyà kó dé mara fún àti ẹ̀ka náà jọ sọ̀rọ̀. so gbogbo nǹkan yìí ó máa ń jẹ́ kí n máa wà àwọn èèyàn wá pé ó wá jẹ́ kí n máa wà àwọn èèyàn wá pé. Ayọ̀lá ẹ ti mo dúpẹ́ èrò tí wà lókè lórí mi ní kò sí wàhálà sà ẹ pé tó sà. ọmọ fi àyélẹ̀ díẹ̀ ẹ wá wọ ẹgbẹ́ after four la wà. Oyè mi. ọmọ fi àyélẹ̀ díẹ̀ pé ká fi treat kéèsì yẹn ni. ẹ pé tó sà. báwa Adéníran àbí. Adéníran. aláhàkì. ẹ káàárọ̀ dájú ọmọ orúkọ yẹn speak kó sáàndì ọmọ Yorùbá gidi. ẹ ní parí lẹ́lẹ́ bàbá. àmín ẹ ṣé mo dúpẹ́. agbára Ọlọ́run ẹ tó ṣẹ́kù. àmín. àwọn ọmọ yín agbára Ọlọ́run ohun rere ọ̀tọ̀ọ̀tún yóò máa bá wọn lágbára Ọlọ́run. àmín. ọ̀tá ìtàn tó ní ṣe lórí ayé yín o. àmín. mo kí dáàdì wa Yọlá tó sọ̀rọ̀ tán nísìnyí ṣe rí ẹ mọ nǹkan tó tẹ̀ kọ́kọ́ máa ń fún mi challenge torí àwọn ọmọ yìí àwọn pípù yìí in fact lórí ọmọ Yorùbá lèmi o ọmọ Yorùbá ní èdè kọ́ lóòótọ́ kìrìsìtẹ́nì ni mo bá tí àwọn dáàdì wa ń ṣe ṣùgbọ́n mo máa ń wò pé nígbà tán ní ká pa ẹ̀sìn tiwa ká pa rẹ̀ pátá báyìí wọ́n ní kò dáa títí wọn ìtọ́jẹ̀ mú wá mo sọ́rí gan pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn àwọn Haúsá tó jẹ́ Muslim yẹn tó bá máa kírun àwọn á fi ríǹgì sọ̀wọ́ wọn á dé àwọn míì àdé fúnpá nínú wọn tó bá dẹ̀ rí òkà dọ́dọ̀ tí wọ́n ń bí wọn á léèyàn burúkú ni wá pé ẹni èṣù ni wá ẹ jọ àwọn ń kọ́ sẹ́yìn ní ìgbé láwọn. kò yé mi o. nígbà tí àbá wa fi ilé tiwa bá irú tiwa báyìí ọmọ alágbẹ̀dẹ àwa ojúgbẹ̀dẹ la máa ń jẹ ní ọ̀dọ̀ tiwa mi ò dẹ̀ gbọ́ nínú tẹ́sísì pé bóyá ànábì kan wá wàásù fún wa rí àwọn baba ńlá baba ti tèmi báyìí tó ti lọ báyìí sínú náná lọ báyìí torí ọlẹ́sìn wa ò dá báyìí gbogbo gbà yẹn ayé jẹ́ ìrọ̀jú ńgbà yẹn àwa gbọ́ nígbà yẹn kò sí ìrọ̀rùn wà ní everywhere kò sí ìyàwó èrò ló ń jalè ńgbà yẹn. kò sí olè kò sí nǹkankan àwọn dáàdì wa ẹ̀dẹ̀ tó gbọ́ pé tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nílùú wọn á sọ̀dẹ̀ gbogbo ẹ̀ ṣùgbọ́n ní ìsìn báyìí wọ́n tètè wá dàpọ̀ bá ti ó tètè wá di dàrúdàpọ̀ ń sì báyìí irú àwọn ẹni tẹ́ sọ lẹ́nu ọjọ́ mẹ́ta tó jẹ́ abẹ́rẹ́bẹ́ olórí wa ṣé wọn pé àgbà ò kọ́gbọ́n náà tá bá fẹnu sáta Yorùbá báyìí ṣùgbọ́n àwọn tọ́tọ̀ tó sọ pé tí ìjà bá dé sí àwọn ò kọjú ìjà sí wa tá bá kọjú ìjà sí àwọn ọmọdé wọn tí wọ́n ń kọ́. ọ̀rọ̀ tẹ́sán ẹ jẹ́ kí n rántí kankan àwọn olówó Èkó post kìíní kan mo wá rí ẹnìkan ní ẹ̀wọ́n ó di kìíní o pé àwọn máa du yín. àwọn á pè yín ní apààyàn ẹ wá lẹ́yìn ìsapààyàn apààyàn kọ́ ní ẹlẹ́ẹ̀máa du àwọn èèyàn. ó yáyàn lẹ́nu gidigidi dáàdì tàbá tó wò wọ́n gbogbo nǹkan tán ní kò dá yìí tàbá wo kọ̀kọ́ ẹlòmíì òun ẹlòmíì ṣe é jù ló fi ń jẹun ló fi jẹyàn. bẹ́ẹ̀ ni. tó yẹ pé òun náà ń ṣe jù wọn wá gbé. ẹ ti pẹ́ mi nílé gbé yín wọlé mọ́ o. wọ́n á gbẹ́sìn lórí
ṣùgbọ́n wọ́n lè sọ kọ́lọ̀ fún ṣàánú wa. wa ní ìsìn báyìí tó bá pa gbogbo díẹ̀ ẹ wo bọ́n ṣe gba kọ́lọ̀ ṣàforíjì ẹjọ́ má bínú ẹ wo ìlú Ìlọrin bọ́n ṣe jùpù àwọn ọmọ Yorùbá tó bẹ́ẹ̀ tó fi pa Àfọ̀njá náà nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n yé gba lọ́rin nìyẹn. bọ́n ṣe gba lọ́rin nìyẹn ní ìsìn báyìí mí ń kábàámọ̀ nínú wọn ń sìn báyìí wọn lè sọ síta Yorùbá tó wà ń bẹ̀ ò lẹ́nu bẹ̀. wọn lè sọ síta ń sìn wọn wá sọ pé kinní kan làwọn àwọn àti ẹ̀ka ara wọn mọ́ Yorùbá mọ́ ń sìn Àwọn lọ́rin sọ pé àwọn kì í ṣe Yorùbá. wọn kí sábà lórí dẹ̀ lọ wo orúkọ ẹlòmíì níbo lọ́wọ́ ti rí èèyàn jí nígbà tá náwọn èso Yorùbá. Àwọn náà gbà wọ́n pé Yorùbá ni wọ́n kò lè tó bẹ̀yẹn. ọ̀dà Ọlọ́run ràn wá lọ́wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ dájú o Àwọn náà gbà wọ́n wọlé. àmì àlà lápá Ọlọ́run nípa láíláí ṣùgbọ́n nǹkan tí mo lè sọ pẹ̀lú ọ̀rọ̀ tí dájú Ayọ̀lá sọ pé àwọn ìjọba ó lójú tán lè ṣe ń bẹ̀ àwọn dájú wa máa ń pa òwe kan wọ́n nílé náà tí kò ẹ̀sọ́ ròde so that àwa gangan inú ilé wa gangan àwa la ní iṣẹ́ tó pọ̀ jù láti ṣe kẹjẹ ká mọ̀ pé yes inú ilé kálukú Yorùbá yìí o èdè abínibí wa ni o ká sọ fún àwa táwa náà tí Ọlọ́run kẹ́ tó. Tọ́lọ́run fún wa Tọ́lọ́run kó jọ fún wa káyé ká mọ ìpè importance Yorùbá káyé wọn kékeré Assalamu wọn. alaikum bàbá. Wa alaikum salam Kazolat ẹjọ́ máa fún mi Sọ́ọ́ nífẹ̀ẹ́ bàbá. ẹ jẹ́ kí DJ kínní sọ̀rọ̀ ilé máa bá wa sọ̀rọ̀ láti máa fi máa round up mi ní gbẹ́ni kankan mo sọ pé mi gbẹ́ni kankan wọlé mọ́ ẹ̀yin ni máa bá sọ̀rọ̀ la DJ mi what DJ ẹgbẹ́ ẹnu sí máìkì náà. láìpẹ́ ní ẹ wà bí orí kọ́ pé ó wà lórí kọ́ àbí Kazolat ẹ máa ìṣẹ́kan bọ̀ gbọ́. kádàrá pé àwọn bá dá sí tò nìyẹn. mi ò sí lórí kọ́ ẹ̀ mọ́ wọ́n ti bí mo fẹ́ fi ń sùn sọ̀rọ̀ mọ́ wọ́n ti fẹ́ sọ̀rọ̀. orun mà ti ń kùn mí ni. Olú ti ń kùn yín. in fact mo ti gbàgbé pọ́ìntì mi gan sef tí mo fẹ́ mú wá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní ẹnìkan tó sọ̀rọ̀ young boy ní báyìí tó ń sọ pé lárúbáwá ó ṣáájú Yorùbá wà mo feel disappointed nínú ẹni yẹn gan because mo feel pé àwa tó jẹ́ young people gan àwa sì tún jára wa jà àwọn àgbàlagbà lọ because àwọn àgbàlagbà yẹn àwọn lọ́ọ̀lì ìdìbò sínú òun náà mo ń sọ pé mo feel disappointed nínú ẹni yẹn because àwa tá jẹ́ young people àwa sì ń jára wa jà àwọn àgbàlagbà lọ because àwọn àgbàlagbà lọ lead wa sínú religion yìí so àti wá kúrò ń bẹ̀ fún wọn ó máa ń ṣe wọ́n bákan so àti àwọn ti gba kámú ti wọn kò ṣáà dáwọn young boys àwa ń jára wa ń tiwa so gbogbo gbàtẹ́ni ẹ wá sọ̀rọ̀ yẹn mo feel disappointed iṣẹ́ ni ẹni ìdẹ́mù nǹkan tó ń sọ báyìí àbí kó jẹ́ Fúlàní originally nǹkan tó ṣẹlẹ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ torí ẹ̀yin young guys lẹ́nìí ẹ náà gé etí yín lọ ẹ̀yin lẹ́yìn ògbọ́n kankan tó irú yẹn ń sìn bóyá wọn gbé rárá tó bóyá wọn ká etí ẹ̀. bóyá gbogbo kan ló máa ń gbọ́. Ẹ ṣé mo dúpẹ́ DJ Mix thank you so much bàbá wa Kazolat mo fi Ọlọ́run kí yín Ọlọ́run pẹ̀lú yín ẹ rí i pé Jésù jọ wà látẹ̀yìn wá ní tá a ti jọ ń lò bọ̀ pẹ̀lú àti ọlọ́ ẹ̀ ní mọ̀nìyà àmì àlà ẹ̀ ní mọ̀nìyà wáyé wá tó pọ̀ tó bí ayé mọ̀ ẹ̀ ní mọ̀nìyà. àmì àlà. mo dúpẹ́ lọ́wọ́ yín yá ẹja wa inú títí àtòwòrán dọ̀. pọ́ìntì mi ò pọ̀ bíi méjì sí mẹ́ta ni mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí program yìí torí pé ìgbà tí mo wọnú live ní òru yẹn mo rí pé at least àwa tá a wà níbi tí wọ 70 mo ní alihamudulilayi páwọn èèyàn tiẹ̀ ti ń tẹ́tí gbọ́ wa tó pé mo mọ̀ pàwọ́ bíi 15 la máa ń wà bí láti jọ́rí àti ń pọ̀ dáadáa tá a lè sìn sí alhamdulilayi. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wa ló ti wá ẹlòmíín inú wa ń sìn orí ìdúró làwọn ọmọ ti máa sálọ ọmọ tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tí ó ń ṣe wa Yorùbá àwọn máa kọ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn sálámọ̀ amáàlékùnsà ó kọjá lọ rè ẹ à nípè padà ẹ ń ṣe pọ́ìntì mi ẹ wá àwọn education tá à ń sọ yẹn tá a bá dé school wọn á ní kọ́ ọmọ ṣe IRK àbí kó ṣe CRK
àrùn tí pé ilẹ̀ Yorùbá la wà mọ́ tipẹ́tipẹ́. Ẹ wo kan tí Lagos State gbé wá lórí LASU sí pé tí ọmọ bẹ́ẹ̀ Yorùbá ti ní Yorùbá nínú WAEC kò lè wọ́ LASU mọ́. Gbogbo àwọn kan yẹ kó ti wà tipẹ́tipẹ́tipẹ́. pẹ́ Ó kàn dùn mí pé à ń sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Ìwó yẹn ni kò yẹ ká máa discuss ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ mọ́ kákàrọ̀. Ọ̀rọ̀ ènìyàn ń ṣọ̀rọ̀ tó yẹ ká máa discuss lórí àwọn platform yìí rárá because àṣeyàn lọ́hún yẹn. Mo sorry fáwọn tó bá jọmọ òwò tó bá wà ń bíbà àṣeyàn ni Ọlọ́run á fún ọlọ́ba mi. Ṣé àmì rí mo sàmì ẹ̀. ṣe rí ọ̀rọ̀ Yorùbá bí ká ti mú bá wá iná ló yẹ ká ti bẹ̀rẹ̀ sí mú wá kó ní kálukú wa bá dẹ̀ ṣe ń gbọ́ yìí ká máa practice ẹ̀ ká máa ronú pé kí ni màá ṣe tí tán bá rí mi kí ni màá ṣe. Mo rántí pé bàbá mi mo bẹ́sẹ̀ lọ bàbá tó bí mi ni gbogbo àwọn nǹkan àbáláyé yìí náà ọwọ́ bàbá mi mo bá torí pé tó bá tásìkò kan á pè wá jókòó á bẹ bulé wa lọ́wọ́ á rẹ̀ kọ́ oríṣiríṣiríṣi ló máa ń lò fún wa nínú ogun Yorùbá tó jẹ́ pé dọ̀là mi lè sọ pé ilé ìlú òṣìṣẹ́ lára mi lè ní òṣìṣẹ́. èmi tẹ Gbogbo àwọn kan yẹn ta Kasolat sá mo kọ́ gbogbo ẹ̀ mo sì gbà á mo fi ara àwo olóye àti gbà á but láti bí ọdún mélòó sí téèyàn bá fún mi ní nǹkan máa sọ fún ṣọmọ lè lò ó màá béèrè ṣọmọ lè bá mi lò ọmọ lè lò àjọ lò ní ìjọba lọmọ ò lè lò ṣé mo lè ṣe fáwọn ọmọ ò lè ṣe tàwọn ọmọ náà màá ṣe fún wọn. Ṣé kọ́ tí mo sọ yẹn yé yín ẹ má jẹ́ ká máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ kó má fi kíní ilẹ̀. Lọ́dún kan ọ̀rẹ́ mi kan àfáà ní àjọ jókòó ayé ìgbà tó PC ń dà wá láàmú mú ṣe ni àfáà ní àwájọ jókòó akírun tó ń rọlẹ̀ ń jọ yẹn ọ̀rẹ́ mi kan wá ń kọjá OPC mo bá pè é lágbájá bára ó wá ní ó tiẹ̀ ní nǹkan kan ṣé màá lò ṣé mo pẹ́ ní tàdéjọ́ jókòó tàjọ kírun yẹn tí ó fi yàn mí lódì lé lọ́dún kan lórí pé mo ní pé kó wá fún mi ní nǹkan yẹn fún mi ní nǹkan lò mo ní kí ni tiẹ̀ ń bẹ̀ èmi mo níra mi ìbọn náà yìn kiri gbogbo àdúgbò èèyàn lòun ní kinní kan lọ́wọ́ pé tó bá máa ṣẹlẹ̀ kó tó ṣe kinní kan wà á ti kúrò ń bẹ̀ ẹ̀yìn kété lọ́fọ̀ọ́ ń ṣẹ̀ ó ní kí n má lò ìwọ ló máa mú mi ilẹ̀ fún wọn ní àbẹ̀wò tiẹ̀. kí ló kan ọ pẹ̀lú asabla nínú ìjà yẹn lọ́dún yẹn náà níbi tó ti ń bá mi jà tá a ti ń ṣe kinní kan lọ́wọ́ ti padà ṣòwò náà lè ṣe torí pé ìtòsí wọn gangan Battlefield ní ibi iṣẹ́ wa wà gbà yẹn Battlefield gangan níbi iṣẹ́ wa wà náà ti ṣe léṣe ńgbà tó ń bù paná ó wá sọ fún mi níbi tá a jọ jókòó sí ń jọ ẹ̀rí tán ti pè bí kí n wá gbà ó ní mò ń bá wọn lo nǹkan Yorùbá kí ló gbé ó kí wákàtí 5 ẹ pé wọ́n ṣe bù ẹ́ ládàá wọ́n ṣe káwọ́ mọ́bẹ̀ wọ́n ṣe ká ẹ̀ mọ́bẹ̀ so kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa ni Ọlọ́run má jà wá ìran tá a jẹ́ ni ìran Yorùbá kátó ẹ dàbí ẹni tẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé mùsùlùmí kọ́kọ́ dé ká tó rí lárúbáwá tó ordinarily kò nídìí kéèyàn ronú nípa ìran tí mo jẹ́ ní Yorùbá mi ì mọ nǹkan kan kó tó di pé lárúbáwá dé mi ì mọ lárúbáwá rí kẹ lọ bèrè lọ́wọ́ Hindu sí pé kí ló ń jẹ́ mùsùlùmí á sọ pé òun ò mọ̀ ẹ̀sìn tó bá lọ́wọ́ bàbá ẹ̀ ní Hindu kò dẹ̀ ṣe nǹkan míì látọdún yẹn wọn ò ráyè wọlé sílùú wọn débi kan fẹ́ fi nǹkan kan tí ò wúlò kan hàn ẹ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí wa Nàìjíríà ń sìn wọn wọ Sambisa forest ṣe bá ti gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí pé àwọn nǹkan tó ń lọ wà ń bẹ̀ ló ń jẹ́ kí ogun Boko Haram máa lọ. kò ń ṣe Boko Haram wọn tó gbé Boko Haram àwọn nǹkan àlùmọ́ọ́nì wa tó ń wà wọ́n bẹ̀ ṣẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jà wá lólè wọ́n wá láwọn jagun so Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ Kasolat oníkálukú náà dẹ̀ gbìyànjú lórí ọmọ lórí ara ẹ̀. tẹ́lí jẹ́ kí n sọ àwọn kan fún yín nípa nǹkan tẹ́ ẹ sọ yẹn tẹ́lí mo ṣe wà yìí mo máa ń sọ fáwọn èèyàn tí bá fẹ́ fún ẹ ní nǹkan má sọ fún mi pé ìgbàgbọ́ ẹ ti rọ̀ mọ́ má ní kó filẹ̀ kó lọ sí ibò mi ì nídìí ìgbàgbọ́ ẹ lórí tí mo fẹ́ fún ẹ
Yes. Katulat gbogbo ẹ̀ Sir. àwọn bàbá wa ò ní kẹ́ nígbàgbọ́ ńgbà tó fẹ́ fún ẹnìkan wọ́n lóògùn tí ò bá jẹ ewé ẹ̀ lókù kan ni. Ewé ẹ̀ ló kù kan. tẹ́ǹtì wa máa sọ fún ẹ pé kò nígbàgbọ́ nù ẹ̀ wọ́n ọbẹ̀ parọ́ fún ẹ nìyẹn ìparọ́ máa nígbàgbọ́ nù ẹ̀ mo gbérọ́ wá ni. lágbà kílẹ̀ tẹ́lí mo máa sọ fún àyàn pé àwọn kan wà ní mọ́sọ lọ́dọ̀ tèmi. lọ́yẹ̀ fún ẹnìkan bá ní tó nígbàgbọ́ nù mo ní iṣẹ́ kan tí mo máa ń ṣe tó wáyé pé ní tí ò sọ ọmọ Nàìjíríà manpower ni tó wáyé pé ní tí ò sọ ọmọ Nàìjíríà máa ta ní $50 ó yẹ yín tó wáyé pé ọmọ Nàìjíríà máa ta ní 30,000. Okay. wọ́n á bẹ́ nìkan sọ̀rọ̀ lọ́jọ́ yẹn mo fẹ́ ó ní kí n bò ń sẹ̀ǹdẹ̀ nígbà yẹn dé kí n bò ń sẹ̀ǹdẹ̀ wọ́n á ní GTL máa fẹ́ gbé liquid ó ní ẹnìkan máa wá gbà ó ti wá gbé dọ́wọ́ náà ó lọ tẹ̀ nígbàgbọ́ náà mo ti wá pé ẹ sọ Kó tó di pé wá gbà lọ́wọ́ mi. nígbà tí ọmọ yẹn wà lọ́dọ̀ mi ní mi ò ní fún yín mọ́. Àwọn òpin kí ló ṣẹlẹ̀? wọ́n á bèrè ọmọ ní ẹ yọ pé nígbàgbọ́ nú ẹ ti lórí ni èmi lèmi fún yín ní nǹkan mi ò ní ìdìgbàgbọ́ yín manpower ni mo pè é tí ìbá ti tẹ manpower ẹ̀dá padà kí wàá gbowó yín. Yes. ìgbẹ́ tí mo sọ sí yìí wọ́n á sọ pé iṣẹ́ tí mo fún ẹ yìí ìtọ́jà ẹ ó tà ó wá nílé kí wọ́n sọ pé nígbà kan ní pẹ́pẹ́sẹ́ o àgbàgbẹ́ ò rọ̀ mọ́ ni àwèrè ní ẹ tó bá lọ gba ẹ̀rọ tó ìkòrò ní ẹ Ewé ẹgbẹ́ òpin kò dáná ni. balẹ̀ kó fún lẹ́gba pé àbí wèrè wà nínú ẹ̀jẹ̀ yín bàbá ìpínlẹ̀ wa tó mọ́ àkókòlà ló fi yín ẹ má gbé ẹ̀jẹ̀ kọlà òbí tó fẹ́ máa lò ní jìbìtì àbí ẹ fún mi lówó mi jọ next time irú ẹ̀ ò ní wáyé mọ́ Bẹ́ẹ̀. nígbà àwọn aṣọ fẹ́ ní ẹmọ ẹ wá ní òkè kí n má bínú mo ní máa sọ fún mo ní èmi ò ní kó nígbàgbọ́ nínú ẹ̀ ìtẹ̀mí fún ẹ lọ́wọ́ fún ẹ nígbàgbọ́ má lòdì kọjá ṣọ́ọ̀tì ẹyọ kan o sọ pé máa sọ pé àgbo máa kò ní dóòsì kò sí kíní kan tó bá lo ilé ìkọjá ṣọ́ọ̀tì ẹyọ kan yẹn gan ó mọ̀ pé ó lo nǹkan o tó bá lo kọjá ṣọ́ọ̀tì ẹyọ kan fọlọ́run bá tẹ́lẹ̀ rí ó yọ kíní ẹ̀ kírọ̀ọ̀dù ẹyẹ ó yọ ayé o eré ló pè lọ́ba mú wọn láwọn ò rí kíní ṣọ́ọ̀tì yẹn pẹ̀lú tó kẹwàá ló fi hàn pé ayàyà ó padà bè lọ́wọ́ yìí pé ó ní ẹ dúró ẹ ṣe sùúrù o ó wá pè mí ní fídíò kọ̀ ó wá ń bè lọ́wọ́ mi after tó ti ó yé yín náà wáyé àwọn ẹ̀yin tẹwà lábúrò ẹ̀ máa ń jẹ ṣúgà gan ó wá gbé sókè wá ó ní tí tó ń bá sòótọ́ fún mi ó lóun ti lo manpower ìmọye tani wá fún ní àgbo ó ní kò fún wọ̀ ó ní ló jẹ́ kó wò pé níwọ̀n kó mú kọ́ọ̀pù méjì pé kò ní onígbà yìí wà sọ fún pé òun ò gbọ́dọ̀ Tó bá lọ ló bá dùs. kó òun gbọ́dọ̀ mú kọjá tọ́ḿbìlà ẹyọ kan tó yẹ wá gbé ní ìmọ̀ kan tó ń sọ lóun kàn án thank you. Àìmọye lòun ti lò àwọn ti la àìmọye tí ò ṣiṣẹ́. yóò ṣiṣẹ́ Èdùmàrè thank you sir pé ìwọ̀n ìyá mọ̀ pé àgbo yẹn nìkan wá gba méjì léni lọ́wọ́ mi ẹni yẹn mo ṣe fún tó wá gba méjì yẹn mẹ́rin ni mo ṣe ẹyọ kan yẹn mi lè gbé síta just because mo kọ́ ọ̀kẹ́ gbàtí mo kọ́ ọ̀kẹ́ tán tẹ báyìí ẹ̀yin mi lè tẹ́ ẹ̀ wọ́n máa jẹ jáde. Okay, kò fi sọ́tò ibi tí mo wà yìí tó bóyá wà yẹn àwọn àfáà tó ń tẹ̀lé mi àwọn ni máa mú wọ́n ti mọ̀ pé yẹn ti ní ẹ̀rọ. ní ìṣe mass production ẹ̀ irọ́ irú mi ò ṣe lọ́sàn-án òun mo máa ṣe. tó ti yẹ yín nísìnyí mi ò kì í ṣe lọ́sàn-án òun ni mo máa ṣe nílẹ̀ ìṣe mass production ẹ̀ bí a kì í ṣe mẹ́rin. Nǹkan tó bá béèrè fún mi. ó rẹ́rìn ó ní ó ní bàbá ó ní result ó ní only self comment o ìtàn pè pé èèyàn lo nǹkan nìyẹn kí ló sì wá fún ẹ ní nǹkan tí wọ́n á mọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé so onígbàgbọ́ nù ẹ̀ wéré ìwọ náà wà lọ́wọ́ nígbàgbọ́ wéré ní ẹ wọ́n ti gbé ẹ mọ́ra nǹkan ṣe ọ́ ní òkú
tí wọ́n lọ bá pásítọ̀ wá ní ẹ̀yìn tí wọ́n ti nígbàgbọ́ nù Jésù àbí kẹ́nìkan wá ní àti nígbàgbọ́ nù Kùránì nínú àyà yẹn ó ṣe ọgbẹ́ni tó ọ̀rọ̀ gbàgbọ́ òsì ń bẹ̀ só lè wò mí. Bàbá mo bá area commander mi kan níjọ́ tí mi àti ẹ̀ pàdé ó ní ó lọ ẹsẹ̀ rẹ tó ní nǹkan tó wo àwọn ni. Ẹ gbọ́rọ̀ yẹn ẹ gbọ́ statement yẹn. Ó yẹ̀ṣẹ̀ rí èèyàn. Area commander dímù tẹ́lẹ̀ ó ti kú sí. Mo dẹ̀ sọ fún lọ́jọ́ náà lọ́wọ́ mo ní ọ̀fẹ́ dúpọ̀ ọba ò lè dúpọ̀ ọba o tó bá máa dúpọ̀ ọba wa ó wà sádùúgbò wa. Pé mo ní sàárè tó gbẹ̀rẹ̀ kalẹ̀ ó lo ọ̀sẹ̀ kan gbáko oníjọ́jọ́ méje ló lò ládùúgbò wa ó wà lóòótẹ́ òní níta níjọ́ tó bá ṣe tán ó wà lóòótẹ́ òní níta ìta òótẹ́ ẹ̀ ló wà tá a fi parí gbogbo ètò níjọ́ bá wá jáde mọ́ lọ lóyún. Ọba àwọn dùpọ̀ ọba ń gbà yẹn. Máa lọ lóyún. Ó sọ láwọn ẹ̀ṣẹ̀ṣẹ̀ rí ẹni tó ní nǹkan tí ó wo àwọn ni tó o bá ti ní nǹkan tó fẹ́ tó lè wò mí tó lọ kí ló tó fẹ́ dà mí láàmú tó fẹ́ fi kú pa mí. Ó fẹ́ fi kú pa mí nì kí wọ́n sọ pé kí n máa nígbàgbọ́. Tí wọ́n bá fún yín ní gbọ́n ní láyé lọ́la mo fún yín kẹ́ ẹ máa nígbàgbọ́ pé ogun ayé ò ní ká yín. Wọ́n ti gún Abubakar ní wọ́n ti ta lọ́fà dúdú. Pé àwọn kọ́dá kọ́dọ̀ láyé lọ́la òní. Lálọ́kọ́ ló kùrì sí àwọn olókùrì sí ìṣáájú wa kí ló tán bá Umaru nínú àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀. Jẹ́rí àwọn nǹkan wà tí pé tó bá ní tó wò mí tó tú ọ tó dá ẹ lójú pé ó wò mí báyìí sọ yìí tó fẹ́ gbà kí n fún ẹ. Ìyá gbà tí mo ti rí solution. Mo wàá máa sọ fún mi pé nígbà náà kíní kan nígbàgbọ́ nú ẹni ọmọ I reserve my comment. Mo kí gbogbo alápapọ̀ kí a kú ètò tèmi. Ó máa ń wù ní kí a jẹ ẹran pẹ́ lẹ́nu. Ṣùgbọ́n òfòànà fún ọ̀tẹ̀. Ó wù wá ká tún continue lọ. Ṣùgbọ́n ẹni tí mo pẹ́ ń sìn fún pé mo ti ṣe iṣẹ́ mi débì kan ni. Ó wù ní ká jẹ ẹran pẹ́ lẹ́nu. Òfòànà fún ọ̀jẹ́. Ìyá wa Àṣàbí eléwé ọmọ láti Amẹ́ríkà mo kí yín dáadáa Ọlọ́run kó bá mi kí yín gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá tí a jọ ṣe ètò àní mọ̀ nira o ojú tí a fi gbọ́ra wa ojú náà ò ní fọ́ etí tá a fi gbọ́ra wa etí náà àbáríkà wọ àwọn ènìyàn Ọlọ́run táyé bá ń jẹ́ ayé táyé bá tó kọ̀ tí ò tún jẹ́ ayé pẹ̀lú àti Ọlọ́run ìran Yorùbá ò ní parẹ́ orúkọ náà ò ní parẹ́ bàbá báwo láti láyé àwọn àrọmọdọ́mọ wa Yorùbá ni wọ́n hàn mọ́ jẹ́ pẹ̀lú àṣì Ọlọ́run ẹni tí òun ṣe Yorùbá ò ní so lórí wa Ọlọ́run láti gbogbo rẹ̀ gbogbo ẹni tó wá ní kílẹ̀ Yorùbá ó bàjẹ́ pẹ̀lú àṣì Ọlọ́run àwọn ni wọ́n máa bàjẹ́ gbogbo ẹni tó bá nílẹ̀ Yorùbá ń lòun fẹ́ dàrú ìgbésí ayé onítọ̀ọ́ máa dàrú ni wala la hawla wala quwwata illa billahil azim mo dúpẹ́ lọ́wọ́ gbogbo alápapọ̀ àti wọn bá di ọ̀la. Ó dàárọ̀. Ó dàárọ̀ sà. Yes sir. Ó dàárọ̀. Azulat, ó dàárọ̀ sir. IPOB and Simon Ekpa. Enyele ya aka idozie. Igbo defense all men and Igbo kwu okwu na that platform. Ihe na-ekwu this thing. No, ma ọ gị na ndị Igbo ma ọ bụrụ sọsọ ndị Igbo na-anụ ihe a. Igbo defense. So ndị na-ekene anọ na comment section ga-abụ ndị South African mainly. All mixture of ndị Igbo, all mixture of ndị Nigeria na ndị Igbo. So ihe na-akọwala Igbo platform, Igbo defense ka ekwu eziokwu.